Màmá. Ẹ pẹ̀lẹ́ mà. Ẹ kú ojúmọ́. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ṣára balẹ̀. Tó adúpẹ́ lọ́rọ̀ Ọlọ́run. Adúpẹ́. Àwọn kan náà ń gbèrò nǹkan káàkiri lóru àná o. Tọ́lọ́ lónìí yìí ti lọ. Ọlọ́. Bẹ́ẹ̀ni. Adúpẹ́. Màmá, ṣé ẹ ti gbọ́n pa ìyálé ọkàn? Bẹ́ẹ̀ni. Má ṣe. Bẹ́ẹ̀ni. Tó báwo kí wàá ní àjọṣepọ̀ yẹn àti ìyálé ọkàn? Kí ló àjọṣepọ̀ yín méjèèjì? Ọmọ kọ́kọ́sì kan náà la wọ̀. Ok. Àjọ wà kọ́kọ́sì kan náà ni. Ok. Àjọ ṣiṣẹ́ nípe. Nígbà ayé wọn irú èèyàn náà jẹ́ gan ìyálé ọkọ irú èèyàn náà jẹ́ màmá yẹn irú èèyàn náà jẹ́ nígbà ayé wọn. Èèyàn dáadáa ni ọ̀rẹ́ ni gbogbo wa awọ ara wa asúnmọ́ ara wa gan. Ọlá àforíjì wọn. So báwa ni àlàáfíà báyìí báwo ni àlàáfíà yín báyìí. Mo ń dúpẹ́ náà. Ọ̀nà o pẹ́lẹ́ lọ́dọ̀ ọwọ́ mi ni kókò sí dáadáa o. Kókò sí ọwọ́ kí n lè lè rìn dáadáa. Jíjẹ mímu ń kọ́. Mo ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀nà ní jẹ́rẹ̀ ọ̀nà ń lò. Dẹ́ màmá ilé táwọn olólùfẹ́ yín tí wọ́n bá ń ṣètò ẹ̀ sọ́dọ̀ Àgbàlá Gabriel ṣébẹ̀ náà lẹ wà. Kódà ibẹ̀ ni mo wà yìí bẹ́ẹ̀ ni sà. Ibẹ̀ lẹ ń gbé ibẹ̀ lẹ wà. Bẹ́ẹ̀ ni sà. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àtúbọ̀ ṣe àlékún àlàáfíà fún yín. Then pásítọ̀ Àgbàlá Gabriel nǹkan ṣe ń rí wọn ṣé wọ́n rí sílẹ̀ kọ̀ọ̀kan. Ọwọ́ wọn ti di. Ó pẹ́ tẹ́ àdá. Gbogbo wa. Ọlọ́run aṣàánú. Oya àǹtí ẹgbẹ́ gidi sí kámẹ́rà ẹgbẹ́ ń bá yín sọ̀rọ̀. Ẹ sí sọ́lọ yín ẹ sí kámẹ́rà sọ́lọ yín. Ẹkú tọ́jú màmá wa o. Ọlọ́run ló ń tọ́jú wa o. Ọlọ́run ni o. Adúpẹ́ alẹ́ àná ni mo rí òru àná gan nígbà mo kọ́kọ́ rí sítórì màmá ìyálé ọkọ torí mo rí pé àwọn àti màmá súnmọ́ra wọn gan ni mo fi pè yín but nọ́mbà yín ò lọ kò wá kí tó wá tún sùn mo tún dẹ́nìkan tó gbé ti màmá náà jáde mo ní kí lè léyìí kẹ̀ so ṣe ẹ̀yin náà rí news yẹn. Mi ò tiẹ̀ tí ì rí ṣùgbọ́n lẹ́nu ìgbà tílẹ̀ mọ́ ìkọ́ tí mo ti gbà ó ti lé 15. Wow. Àwọn olólùfẹ́ wọn máa ń pè mí ní kí ló ṣe màmá mo ní kò sí nǹkan tó ṣe màmá o kò sí o. So àwọn tí wọ́n rí wọ́n sẹ́ǹdì ẹ̀ sí mi kí n wo nǹkan tó kọ́ ń pa màmá. Mo dẹ̀ ń sọ fún gbogbo ọmọdé ẹ̀ sábà bá wa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bóyá wọ́n fi ń bá wa rẹ̀ mí gígùn fún màmá ni. So mo mọ̀ pé ẹ̀yà tún lè ṣàlàyé fún mi dáadáa bó o lára màmá báyìí kí ni condition màmá báwọn ṣe ọgbọ́n ọ̀nà báwọn ṣe ń jẹ báwọn ṣe ń mu ọgbọ́n ọ̀nà dá sí àlàáfíà wọn. Ẹ wo aṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run intervene nǹkan tí mo rí ni pé Ọlọ́run jẹ́rìí ara ẹ̀ ó jẹ́rìí ara ẹ̀. Àdúpẹ́. Ní ilé tí gbogbo ọmọ Nàìjíríà àwọn olólùfẹ́ àwọn tó wà káàkiri àgbáńláyé tí wọ́n ṣètò ẹ̀ fáwọn ibẹ̀ náà làwọn sì wà nílùú Ìbàdàn. Ibẹ̀ la wà. Kò sì sí ìyọnu kankan. Bí sọ sí kolobo àwọn tọ́lọ́run ó túbọ̀ máa gbé lọ́wọ́ sókè. Àmín Ọlọ́run. Ilé tí wọ́n pawọ́ pọ̀ kọ́ fún wọn ibẹ̀ la wà. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tó kò ní burúkú kò ní bàjẹ́
yóò mọ̀ dùn náà ní pẹ̀lú ògo Ọlọ́run màmá túbọ̀ sìn ín jìnnà wọ́n á gbádùn yín pẹ́pẹ́pẹ́ ẹ̀yin náà ohun tẹ́ fi ṣọmọ fún wọn Ọlọ́run tó wà mí dà sí yín lọ́wọ́ yóò bù sí yín lápò pẹ̀lú ògo Ọlọ́run tó fi lórí àwọn ọmọ náà Ọlọ́run á jẹ́ kí màmá jèrè wọn àwọn náà jèrè màmá èyí tó kù náà wọn ò ní fi àìsàn wọn ò ní fi lò ó lágbára Ọlọ́run bó wá ní Àgbàlá Gabriel ṣé pásítọ̀ wòlíì Adémọ́lá Musa àbí ṣé wọ́n dọ́dọ̀ yín ṣé wọ́n yọjú. ẹ wo ọwọ́ bàbá ti dí ẹ mọ̀ pé ṣé pọ̀ wájú wọn ọwọ́ bàbá ti dí ọwọ́ wọn dí gan èmi náà máa ń lọ ṣọ́ọ̀ṣì wọn mo dẹ̀ rí mo rí àwọn iṣẹ́ táwọn ń ṣe pé wọ́n lè ráàyè bíi tìgbà kan mọ́ kò dàbí mọ́ a ti rí wọn gbẹ̀yìn sí bóyá gbà tí wọ́n ti mú Kúnlé Àkọ́ọ̀dù wá bí láti rí wọn gbẹ̀yìn. So àwọn náà lọ mú Kúnlé Àkọ́ọ̀dù wá bá màmá àbí. Kúnlé Àkọ́ọ̀dù kọ́kọ́ gba ọ̀dọ̀ wọn wọ́n gba ọ̀dọ̀ wọn náà kó tó àwọn náà wá mú wọn wá bí. síbi àdúpẹ́ lẹ́yìn ìyáálé ọ̀kan yìí mo gbọ́ pé ó ti wá síbẹ̀ rí ó ti wá sọ́dọ̀ màmá rí. bẹ́ẹ̀ ni o ọ̀dọ̀ màmá gan kọ́ ti ẹ̀kọ́ náà wá. ó yá kí ló ṣẹlẹ̀. ó wá sí Àgbàlá Gabriel ṣùgbọ́n ní gbogbo bàtàwà ṣẹ̀dé yẹn ẹni onítíátà tàbárí tó bá wá sọ́dọ̀ ọ̀dọ̀ Àgbàlá Gabriel a máa ń gbìyànjú láti mú wọn mọ́ra torí Àgbàlá Gabriel wọn ṣe bẹ́ẹ̀ ní ààyè fún àwọn onítíátà tí wọ́n lè máa dé sí so ọ̀pọ̀lọpọ̀ onítíátà tó bá wá sọ́dọ̀ Àgbàlá Gabriel ọ̀dọ̀ wa náà máa ń dé sí. so ìgbà tí ìyáálé ọ̀kan dé àwa la gbà wọ́n sọ́dọ̀ wọ́n dẹ̀ lò bí oṣù kan níbí kódà wọn ò ráàyè rí Àgbàlá Gabriel. tó fi padà sékòó padà. ní tó fi padà wọ́n gbé oṣù kan níbí tó fi padà wọn ò ráàyè rí Àgbàlá Gabriel pàápàá gan ẹni tó gbé wọn wá ìyàwó àtọ́ọ̀lì tó gbé wọn wá ó kú òbí ní stroke pààyàn náà. ṣé òkè lẹ́yìn tó padà sílé tán ní stroke yìí. wọ́n kúrò lọ́dọ̀ wa ń bì wọ́n kúrò ń bì kò ju bí ọ̀sẹ̀ kan lọ. kásà. kò ju bí ọ̀sẹ̀ kan lọ. ó mà ṣe o tó Ọlọ́run ṣàánú. wọ́n tí mo kàn rí ni pé kókó kú òbí ó kú bí ijọ́ mẹ́rin kí wọ́n kú òbí ni mo àti ibi tá a ti ń ṣe prayer tá à ń ṣàdúrà ń bí ni mo ti rí mẹ́sẹ̀jì yẹn mo wá sọ fún wọn mo ní ẹ fi ìyáálé ọ̀kan lẹ̀ ń bì ẹ̀yin ẹ lọ ẹ wá orí òkè kan lọ kẹ́ ẹ lọ gbàdúrà fún Ọlọ́run pé kí Ọlọ́run má fi àìsàn tí ò gbóògùn kó má fi dè yín mọ́lẹ̀ kẹ́ ẹ má ṣàìsàn òjijì ó lóun ò lè fi ìyáálé ọ̀kan lẹ̀ ó ní ìyáálé ọ̀kan ní kò sí èèyàn kankan tó fẹ́ fi wọ́n lẹ̀ fún ẹ fi wọ́n lẹ̀ tẹ́ ẹ bá lẹ̀ gbàdúrà tó yẹ padà wá ó lóun ò lè fi ìyá yẹn lẹ̀ ó lóun ò lè yàyà yẹn ìyẹn lèmi ṣe sọ fún wọn pé ó dá ń gbà náà ẹ wà ní choice o ẹ gbé báàgì ẹ mà lọ nígbà tẹ́ ẹ fẹ́ràn Àgbàlá Gabriel àbí Àgbàlá Gabriel káà lẹ wá èmi náà rẹ̀ mò ń tọ́jú màmá nígbà tí bá tó wá ń tọ́jú ìyáálé ọkàn mọ́ màmá ní ó dá láàárẹ̀ méjì lọ́rùn èmi nìkan kò sí wájú kò sí lẹ́yìn àwọn aláàánú tó ṣàánú wa ń gbà yẹn bí mo sọ fún wọn pé ẹ wá máa lọ àṣọ náà ló kàn ní kí n sọ pé kán máa lọ wọ́n délé kò pọ́sẹ̀ kan ni wúmà yẹn náà ní stroke. bọ̀ màmá yẹn ṣe àárẹ̀ tẹ́lẹ̀ ni. hello mo ní ṣe màmá yẹn ṣe ó ṣe àárẹ̀ tẹ́lẹ̀ ni. ṣé ìyẹn ìyàwó àtọ́lì ṣé òun ṣe àárẹ̀ tẹ́lẹ̀ ni. kò ṣàárẹ̀ tó ń gbé màmá wá o. wow. kò ṣàárẹ̀ àmọ́ ọkọ ẹ̀ ṣàkóso ń gbà yẹn ni kò pẹ́. tó Ọlọ́run ṣàánú wa ju gbogbo ẹ lọ ṣá màmá wà ìyá Ìbejì ọmọ Aráyé lé wà láyé wọn wà láàyè. ìyá Ìbejì ọmọ Aráyé lè níkẹgbòye. ẹ bá ń gbé sójú wọn ẹ gbé sójú wọn káwọn èèyàn rí i tó mọ̀mọ́ ń bẹ láyé o mọ̀mọ́ wà láàyè. ayé mo wà láàyè o mo sì lálàáfíà Ọlọ́run ṣeun. àdúgbò fọlọ́ tó gbogbo yẹn tí ẹjẹ́ olólùfẹ́ màmá wà láàyè o kò sí ohun pa báyìí tó ṣe ìyá wa níkẹgbòye ń bẹ láyé o wọ́n wà ní Ìbàdàn ní ibi tí ẹni kan jókòó sí ẹ̀yin náà gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ̀yin náà lè kọ́ nìyẹn fún wọn ní area Àgbàlá Gabriel màmá nù ẹ ṣe gan a máa rí bá ó dàbọ̀ ní ẹ máa ó dàbọ̀ mà ẹ ṣe yes ma. ẹ ṣe adúpẹ́ sà ẹ ṣe gan ni o yes ma. Ọlọ́run máa fún yín ṣe o amen ẹ ní ṣíṣe o amen ẹ ṣe gan ni sà. ó dàbọ̀ mà thank you ma.